gbogbo ibi tó ń wò mí nílé lókè lẹ́yìn òdì àlàáfíà ni mo bá yín mo kí gbogbo àwọn olólùfẹ́ Justice for Mohbad ṣé àlàáfíà ni mo bá yín ẹ wá ń bí o bàbá Mohbad ti wá rogi oyin báyìí o bàbá Mohbad ti rogi oyin o ẹ wá wo ẹlẹ́yà bàbá Mohbad lóde ẹ wá wáyé bàbá Mohbad lóde ẹni tí gbogbo ayé tó ti ń support ẹni tí gbogbo ayé ti ń respect ẹni tí gbogbo ayé ti ń gbárùkù tì bàbá Mohbad wá di ẹni tó wá ń wẹnu sí lára tó wá ń yẹ̀yẹ̀ tó wá ń tú gbogbo àṣírí ẹ̀ síta ẹ wá wáṣírí bàbá Mohbad lóde ẹ wá gbọ́ wìrìwìrì ó mà ga o lórí justice ó mà ga o ẹ wo bàbá Mohbad tí gbogbo àfojú jọ tá a fọkàn tán tá a gbé gbogbo ara lé tí gbogbo public support ẹ wá gbọ́ àwọn àṣírí tó wá ń tú lẹ́yìn ẹ wá wo báwọn èèyàn ṣe ń tàṣírí wọn tó wá ń yẹ̀yẹ́ wọn. Can you imagine? Ọmọ igi tó ń wò mí ẹjọ́ ẹni tó yọ ọmọ fún yín wọ́n ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò ìbẹ̀ ṣe máa ń bá mi share ẹ jẹ́ káwọn èèyàn tó rí nǹkan tó tún ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn tó gbọ́ tuntun lórí ọ̀rọ̀ bàbá Mohbad ẹ bá mi share fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ subscribe sílẹ̀ ilé Global TV mo dúpẹ́ lọ́wọ́ yín inú ìtọ́wọ́ yín àbùdí tó lókun àbùdí tó lọ́sà ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe tẹ́ fi ń share tẹ́ fi ń comment lórí ètò yìí ọwọ́ náà ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ bá mi share bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share tẹ́ bá wo fídíò yìí tán mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ má bá mi kálọ. bàbá Mohbad náà bá wí yẹn o.
Imagine.
Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ò lè rí statement of account GoFundMe kò rí reason ni pé ó béèrè lọ́jọ́ yẹn. Ó lè rí owó yọ download ẹ̀ wọ́n send ẹ̀ sí. Òun náà ni wọ́n ò lè download ẹ̀ jókòó ta download ẹ̀ lọ lórí ẹbí. Wọ́n lè download ẹ̀ because orí ọ̀gá tó bá fẹ́ gbà lórí paper gan kó bá fẹ́ gba statement lórí paper account kan lè gbà. Ìlú ìbò láwa wà níbà ó dẹ̀ ní wọ́n lè download. Okay. Ní ọjọ́ yẹn, eléyìí tó ń show fún everybody lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ was this link. Okay. Ṣọ́ lè download àbí wọ́n lè download? Bí sí èmi ò sí lóyìnbó mi mọ̀. Ó lè download lọ́wọ́ ṣẹ́ báńkì rí. GoFundMe là ń sọ o. Paper account kò lè download statement ńbẹ̀. Ó lè download statement of account lórí fóònù. Ó lè download ẹ̀ kò sí nǹkan tí ò ní statement of account. Kí paper kílógù ẹ̀ GoFundMe náà ní ó máa ní statement. Gbogbo transaction bó ṣe wọlé ó gbọ́dọ̀ ní. Ìgbà tó jẹ́ pé àwọn tó ní access sí lè download rẹ̀ ṣe pé àwọn ló ní access sí àwọn ló lè send it. Ó lè download rẹ̀. Ẹjẹ́ kí n láì sọ́ra kẹlẹ̀ mọ́ bí tí mo help you. Ìgbà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn, ìgbà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Mohbad. Ó ní Múyìwá is my brother that know everything about GoFundMe. Ó mọ̀ kọ́kọ́ pa ẹ̀. Nígbà àfi tó bá pè wá, Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá possible. Apart from 3 signatory, Múyìwá ò lè kojú láyà. Òun àti bàbá Mohbad jọ ń ṣe yahoo ni. Wọ́n ò lè fira wọn lẹ̀. Ó máa communicate Múyìwá ló mọ bó Múyìwá ló ní access sí GoFundMe ló máa sún owó yẹn. Ṣé a wá sún owó wọ́n ti jọ yọ pàṣẹ́jẹ́ wọ́n ti jọ fún owó láàrin ara wọn. Ṣé wàá yóò bá ń bá dúró dé? Ṣé wọ́n wá yọ owó yẹn bàbá Mohbad ò ní mọ̀ nípa ẹ̀? Ní wọn àti ní bọ́m̀bì báyìí, wọ́n ní wọ́n á ti bà ẹni tó ń pa irọ́ èèyàn tó lóun mọ̀ kọ̀ọ̀kan pa. Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọ̀dọ̀ àwọn olórí ẹbí, ṣé bàbá Mohbad ò kí ń parọ́ ni? Àbí báwo? Torí ẹ tó sẹ́ndì fídíò, àwọn ti fi ojú ọ̀tẹ̀ wọ́n ti fi wò ó. Wọ́n ní lórí platform olórí ẹbí wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ sí bàbá Mohbad jù ń bẹ̀. Wọ́n á sọ fún un ní Evangelist Stephen ẹ káàbọ̀ sórí ètò sá. Mọ́rẹ́dẹ́ Àjàṣorò Ìyá Èkìtì ẹ káàbọ̀. Mr. Sanyaolu Akíbe káàbọ̀. Wọ́n á sọ fún un ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. Ẹ wá sọ pé wọ́n ti sọ̀rọ̀ sí bàbá Mohbad jù. Wọ́n ní gbogbo tẹ̀ ń sọ yìí sí tàbáníkà o. Ṣé lójú tí èèyàn dáadáa ni bàbá Mohbad sọ? Lójú yín àwọn olórí ẹbí àwọn ni wọ́n ya èèyàn burúkú. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí bàbá Mohbad yìí, ṣé a lè sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ rí i pé wọ́n sọ pẹ̀lú confidence, olórí ẹbí gan sọ pé onírọ́ ni bàbá Mohbad. Àwọn tí ó wà lórí kíní wọn náà sọ pé ẹlòmíì tẹ̀ ń pè wọ́n lólè, ẹlòmíì tẹ̀ ní wọn wá láti ìdílé rẹ̀. Mo rí pé màá kan tí ẹ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ kan tọ́rọ̀ wọn fẹ́ jọ táyé bọ̀bọ̀ báyìí. Ṣé ìbáyé bọ̀bọ̀ máa sọ̀rọ̀ pé ara bàbá Mohbad ni Mohbad ti mú ìwà àìnítẹ̀lọ́rùn ìwà ọ̀dàlẹ̀. Because bàbá Mohbad dá àwọn tó pọ̀ gan. Ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé a rí lára wa bíbá ètò jẹ́ pé wọ́n ti wà lórí platform bàbá Mohbad. A rí lára àwọn ìyá wa ní ìtọ́jẹ́ pé àwọn àti bàbá Mohbad sìn 5 and 6 ni wọ́n. Pẹ̀lú gbogbo nǹkan tá a ní ọ̀dà tí wọ́n ṣe yẹ àtúrí lára wa ń bíbá ètò lọ́jọ́kọ̀ tí wọ́n. Kódà mo kọ́ ilé ìbẹ̀rẹ̀ program kan mọ́ dàkọ̀ wọn. Wọ́n á ní ọdún pẹ́ lọ́wọ́ great kìíní wa o, ọjẹ́ great mọ̀mọ́ta forúkọ ń bì. Inú mi ti wà dùn pé wọ́n ti kúrò ní kílọ̀bù bí àwọn ti lọ sí kílọ̀bù bàbá Mohbad ní
kí lè sọ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. Alhaji ṣẹ́rí ní tilẹ̀ ní ọlọ́run. mi mọ́ tá a lè pọ̀rọ̀ wọn bóyá àwọn kan rò pé wò ó jẹ́ àjọ máa dàrú àwàlẹ̀ yẹ ẹ ti gé tọ̀rọ̀ mú sọ. mo get point yàrá ẹ máa wọ sí èèyàn bíi 1000. bẹ́ẹ̀ ni wọ́n rí ọ̀rọ̀ ẹ máa gbọ́ o. mo ń gbọ́ yàrá èèyàn bíi 1000 tó wà lójú kankan náà tẹ́lẹ̀ ó wá yá 1000 ni wọ́n nítorí ó tiẹ̀ kéré ẹ wá padà rí èèyàn 950. 950 tọ̀ntọ̀n. ìyẹn kan tó kéré ẹ wá rí èèyàn bíi 960 970 wọ́n padà èyí pátì wa ní ẹtí rẹ tí wọ́n rí ọ̀tẹ̀ tí wà ń bẹ but opinion tẹ́ni yẹn ó lè tẹ̀lé wọn o ọ̀ká tí mo rò pé wọ́n ràn bàbá Mohbad lọ́wọ́ torí ẹ bá ókè ẹ ò gbà tàbí justice gbogbo wa justice là ń wá o justice là ń wá o justice là ń wá o ọ̀dìgbà tó yá àkàrí pé bàbá Mohbad ń da justice rò ọ̀kadà tó ń tẹ̀lé lọ ẹ ò gbà ẹ wọ́n ti bẹ̀rẹ̀ kẹtẹ sí fún bàbá Mohbad ojú kan gbá etí yẹn ní gbangba lọ. insult tó. bàbá Mohbad fi ẹ̀rí wọlé ìgbà tí wọ́n fẹ̀rí wọlé bàbá Mohbad ní ọdúgbò náà bẹ̀rẹ̀ kẹtẹ pé ọjọ́ kan wá express feelings àwọn ìyẹn ní ọ̀rọ̀ feeling yìí kọ́ ní tá a bá wà o. tá a bá wà. àṣírí tó wà ní ọ̀rọ̀ yìí òun la wá tú nígbà tí bàbá Mohbad tó ní àwọn máa mú orí ìsìnkí kan wá ó ní òní olónìí láṣà accountability bí ẹni tẹ́wà lórí ètò láìfì ìsinsìn láyẹjú ẹ̀ ó tún fowó tàn wọ́n lọ́sọ̀tún inú wọn ti dùn ó tún dá padà ó tún withdraw ó yẹ ìyẹn bí wọ́n yẹ fáyìn lásán ya but kò láriwo nú. kò láriwo nú. ibi tí mò ń lọ ni pé tábàárẹ̀ tó ṣe tí ó dáa àjọ parọ́ láti bá wa wí káwa ní gbogbo tí bàbá Mohbad ṣe yẹ kẹ́nìkan wá ní òun ò tí ì rí tí wọ́n ṣe ni ẹ náà ẹ bá tètè lóun ò tí ì rí ó tó simple bí ẹ tó sọ pé lójú tòun ìtọ́ sì ṣe dáadáa ọ̀tọ̀ tẹ̀ lọ́tọ̀ ẹ tó sọ pé èmi ò lè tí ì rí tẹ̀yìn rí ẹni yẹn tó try ọ̀tọ̀ lẹ́ tó rò pé bàbá yẹn òun ló dáa jù ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ bàbá yẹn sì lè yẹn dáadáa gbogbo ẹ̀yìn yòókù lẹ̀ dá àwọn bíi 1000 plus so ìyẹn kan dáa ní gbogbo wa lọ sọ bí pé tábàláwọ̀ ò dá ẹ jẹ́ ká àgbẹ̀ sọ pé kẹ̀kẹ́ náà tó dá mọ́ báyìí gbogbo effort àwọn olórí ẹbí àwọn náà dá ìlú fábíyì àwọn náà dá àwọn tẹ́lẹ̀ ọmọ ológo àwọn náà dá gbogbo èèyàn àwọn òkú yìí kú ní àwọn náà dá bókè yìí tó ti jẹ pé wọ́n yọ jẹ́ pàdé àwọn náà dá. Alhaji. sọ ẹ bọ́ bọ́rọ̀ yín bọ̀. gbogbo tó ṣẹlẹ̀ yìí lọ́dọ̀ tèmi bàbá ló fọwọ́ ara wọn fà á. àwọn náà ní. kí lẹ́nu báwo dẹ̀ ni wọ́n ṣe fọwọ́ ara wọn fà náà ní wípé. àwọn náà náà fà á. ká ní pé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ tí QH ń bá wọn sọ láti ilẹ̀ wípé bàbá ibi tẹ́ ẹ mórí lé yìí ọ̀nà òsì tẹ̀ o. the best thing ni wípé ẹja ṣe báyìí ẹja ṣe báyìí kó lè bá tún dùn ẹja ṣe báyìí. tí bàbá bá ti gbọ́ ni ọ̀rọ̀ yóò ní débi tó dé yìí. ṣẹ́rí tí àwọn ò fi gbọ́ tí wọ́n fi gbọ́rọ̀ yẹn òun náà ni pé àwọn ọmọ ṣẹ́rí kò sóòótọ́ ọ̀rọ̀ kankan bí kú Mohbad yẹn. bẹ́ẹ̀ni. ní tí wọ́n fi gbọ́rọ̀ tá à ń sọ ni pé àwọn ọmọ báwọn ń tẹ gbogbo ayé ni. ẹ wá àdéhùn tó gbé determination láti ilẹ̀ ni pé òun fẹ́ tan gbogbo ẹgbọ́n tí Mohbad sọ báyìí ẹgbọ́n tí Wùmí sọ àwọn yìí wá justice. bẹ́ẹ̀ni. torí gbogbo wọn ti jọ ládéhùn ó ní nǹkan tó ti jọ sọ. ó wá yà wọ́n lẹ́nu pé báwo ni máa ṣe ṣe bí wèrè báyìí ṣé bá àtijọ́ sọ̀rọ̀ yìí kí ni wọ́n tó wá bá jáde pé justice for Mohbad báwo ọ̀rọ̀ tí gbogbo àtijọ́ sọ. ká ti rọra gbà síbẹ̀ ká ti rọra wẹ̀lẹ̀ tán síbẹ̀. bàbá ti mọ̀ láti lè pé kò sí nǹkan tó jọ justice. àwọn ti mọ̀ pé àwọn fẹ́ deceive àwọn èèyàn ni ẹ wá advice tó fẹ́ deceive èèyàn ṣé bó náà mọ̀ pé tóun ṣe ó túmọ̀ tí wọ́n tó ṣe ó dẹ̀ mọ̀ pé ó fẹ́ deceive àwọn èèyàn ni. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé wọn bá ti ṣe ní mọ̀jàmọ́sá. táwọn máa kíkan ojú lójú ego. bó ṣe ti gẹ́ẹ̀tì owó díẹ̀ ó yẹ ká ti mú orí kó sílé kí wọ́n á tọ́nẹ̀ sí original òtọ́rọ̀ kọ́ni tó ìgbà tá a ní ká lọ sí ọmọ kẹ́kẹ́ lọ sí. bẹ́ẹ̀ ni ṣé ọ̀rọ̀ máa débi tá a dé dúró báyìí. because nígbà yẹn náà mo rántí wípé a pè wọ́n á dẹ̀ ní bàbá ẹ ò ṣé kò ní jẹ́ wípé
ká lọ sí Mohbad ní solution tó máa wà lẹ́yìn sí ká dẹ̀ máa bá justice for Mohbad lọ. ọ̀rọ̀ tí dàrú báyìí báyìí. ọ̀rọ̀ tí dàrú báyìí torí pé àwa ti rí ibi tọ́rọ̀ ń lọ but bàbá insist bàbá sọ̀rọ̀ lórí lọ́jọ́ ẹ̀ wọ́n dẹ̀ ní láyé táwọn ò bá ti rí justice fún Mohbad àwọn ò ní tí ì sin. Alhaji ìdẹ́mi kò fẹ́ sọ náà ni wípé ṣé bí bàbá ṣe fẹ́ ṣe justice lọ ti ń ṣe yìí. ó náà mò ń sọ ṣé bí bàbá ṣe sìn ẹjọ́ tí wọ́n bá rèétí kìíní yẹn ìyá Mohbad àti bàbá Mohbad ta ló tẹ́jú mú wáyé. bàbá Mohbad ń gbà yìí. ìyá àti ṣípè fúngbà kan só tẹ́tù bàbá Mohbad báyìí. kò tẹ́tù. ẹ̀wọ̀n ọjọ́ tí ẹ̀gbọ́n tó wà lọ́dọ̀ àwọn olórí ẹbí ẹ̀gbọ́n Làgàtà ẹ̀wọ̀n ọjọ́ tí wọ́n pieces bí bàbá Mohbad ṣe ń gba owó TikTok. bẹ́ẹ̀ni. now bàbá Mohbad ó lè jáde wọ́n máa ní àwọn èèyàn ń fi òkú ọmọ àwọn pa àwọn ìbéèrè ni pé kí ló ṣẹlẹ̀ sáwọn yẹn. ìyẹn dẹ̀ wá kéré lẹ́gbẹ̀ẹ́ cash physical cash tó ń wá transfer tó ń ṣe. bó ṣe wá lọ díẹ̀ yẹn kọ́ndẹ̀ ti rò pé kí wàhálà tó dé ẹ ti ti fẹ̀yìn ilé lórí ọ̀rọ̀ yìí that is it ẹ lọ sí ọmọ yìí kí ẹ dẹ̀ sọ fáwọn ìwé ti gbà fọ́ lọ́hùn torí pé èyí tó jẹ́ kí n sọ fún ọgbà yẹn nǹkan méjì ni ní tí mo ṣe fún láàdíváìsì kan lọ sí ọmọ yẹn ǹjẹ́ pé nǹkan méjì ni mo rí sóye sọ fún wọn. alákọ̀ọ́kọ́ ni pé oníbàbá tó bá pẹ́ fẹ́ ṣòkèrè nífẹ̀ẹ́ Mohbad ìgbà ẹni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lọ bí ọdún kan àtòṣù mẹ́rin mo ní tẹ́ bá fẹ́ ṣòkèrè nífẹ̀ẹ́ Mohbad ṣe rí sùtánà white tẹ́ máa ń wọ̀ yẹn aṣọ yẹn ló yẹ kẹ́ ẹ wọ̀ tí wọ́n fi máa sin ọmọ yẹn irú aṣọ yẹn ẹ wá lè ra rẹ̀ púpọ̀ irú aṣọ tó yẹ kẹ́ ẹ máa wọ̀ láti fi respect pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ tẹ̀ ń jà fún mo ní kó sọ̀rọ̀ ojú yín pé ẹ̀wájọ́ sísọ ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá dé pati ẹ̀ yàgbádá ẹ̀ kẹfìlà ẹ̀ búrẹ́rì ẹ̀ tì máa wọ̀nyẹn ẹ̀ pa àwọn ya fọ́tò gẹ́gẹ́ bí celebrity kó sọ̀rọ̀ lára yín pé ẹ̀wájọ́ sísọ bàbá tẹ́ bá mọ̀ pé ẹ̀wájọ́ sísọ lóòótọ́ ẹ máa wọṣọ àdúrà ìdí tí mo sọ ìta ni yóò sọ pé tí mo sọ yìí ò dáa ká lè mọ̀ pé bàbá yẹn ó kà lára o aṣọ àdúrà ní kẹ́ ẹ máa wọ̀ ẹ má ríra yín bí celebrity ìyẹn jẹ́ yọkọ. ẹ̀ẹ̀kejì bàbá sọ fúnra tiwọn pé àwọn lágídí ibo lágídí fẹ́ gbé yín lọ agídí ló yẹ̀yẹ́ yín báyìí. agídí máa ń tẹ̀yìn torí rẹ̀. nígbà tá a ní ìdí wọn kọ́ lọ agídí gan wọn lò. àsìkò agídí gan wọn lò nígbà yẹn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé yàtọ̀ fagídí bàbá tó ní gbéraga ọ̀tọ̀ ní gbéraga ọ̀tọ̀ lẹ gbogbo àwọn nǹkan tó gbé kò wúlò fún gbèsè ayé ọmọlúwàbí làwọn ní wọn lágídí wọn ní gbéraga wọn ẹ̀yin lè wá pàtí bàbá ẹlọsọ yìí nígbà tí gọfúnà dé ìdílé òun nítorí sọ lẹ́nu òjò ọmọ bẹ́ẹ̀ ṣe múra àbúgbàtà sọ a lè mọ ẹsìn lọ sódò ní bẹ́ẹ̀ ìgbà tí wọn dẹ ti gbọ́ ọgbẹ Aláàjì ẹwọn bí tọrọ dídúró rẹ. lọ́dọ̀ tèmi bí mo ṣe ń sọ lọ bàbá ló fọwọ́ ara wọn fà gbogbo wọn yẹyẹ bàbá Mohbad o analysis lọ ń ṣe o kálukú náà dẹ̀ ń sọ opinion ti ẹni o. ìyẹn àwọn olórí ẹbí. àwọn olórí ẹbí. ẹgbẹ́ àwọn sọ̀rọ̀ tó pọ̀ gan. bẹ́ẹ̀ni analysis tí wọn náà lọ ń ṣe. gbogbo àwọn tó bó bá dẹ̀ ṣe lè wo bó bá dẹ̀ ṣe lè wu kálukú bóyá kálukú bá ṣe rí ọ̀rọ̀ náà ló ṣe lè gbé ọ̀rọ̀. gbogbo àwọn tó dẹ̀ sọ̀rọ̀ yìí gbogbo àwọn tó sọ̀rọ̀ yìí gbogbo wọn pátápátá ni wọ́n ti support bàbá Mohbad rí. gbogbo everybody ló ti support bàbá Mohbad. wọn pátá dàn. àmọ́ gẹ́gẹ́ bí n tẹ́ sọ ṣé at the end of the day at the end gbogbo kìíní ṣé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn náà lọ hìtì bàbá tó. tí mo sọ nìyẹn ṣé kò tiẹ̀ wá sí làákàyè nínú gbogbo tí wọ́n ń sọ pátápátá. ẹ ò gbà tí gbogbo wa pé sójú kan káàkiri sọ àwọn èèyàn díẹ̀ kí tí èmi ti rántí ẹ̀ blọ́gà yẹn púpọ̀ náà ẹ wo ru Yèyékúdé nígbà tọ́rọ̀ yẹn sírí bẹ́ẹ̀ ni táwọn tiẹ̀ ń jà. táwọn tiẹ̀ tó ń jà pẹ̀lú Bukky Jesse bẹ́ẹ̀ ni táwọn ìwé ọ̀rọ̀ yẹn tó fàjà tí wọ́n tó ń fàjà. náà wọ́n dọ́dọ̀ Oríyọmí Ìbàdàn bẹ́ẹ̀ ni náà Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí wà ń bẹ̀ Yomi Fabiyi wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwa wà ń bẹ̀ àwọn olórí ẹbí wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bloggers Tẹ́ni Ọmọlógo wà ń bẹ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ yẹ tó ṣe yẹ bloggers tí wọ́n pọ̀ gan everybody wá tí mọ̀ lẹ́yìn bàbá Mohbad. bẹ́ẹ̀ ni níwáyé gbogbo ìgbà yẹn ọ̀tọ̀ ni táwa ń rò pé àjà fún ọ̀tọ̀ ni tí ó wà lọ́kàn bàbá àdèmọ̀ bàbá dẹ̀ gbé gbogbo
sáré. àwa tún wá dúpẹ́ lọ́wọ́ pé wọ́n ti tó wá gbé wa sáré. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn ọ̀rọ̀ yín náà lèmi náà tún kó ti jáde tó dẹ̀ jẹ́ wípé òótọ́ ọ̀rọ̀ tó yẹ kí bàbá listen sí. nígbà tí ọ̀rọ̀ ti rí bó ṣe rí ẹ ti get àwọn nǹkan tó yẹ kẹ́ get. ṣé àtún ní sọ pé ọ̀kánjúwà tó wà lára nǹkan tó jí bàbá báyìí. ṣé ìwé lára táwọn olóyè bí sọnù nínú fídíò tí wọ́n ní. bẹ́ẹ̀ni. kápẹ́ ló ń bọ̀ ṣe rówó díẹ̀ yẹn kọ́tẹ̀ tọ́ ní sọ́tọ̀rọ̀. gbogbo yẹn pariwo pé Mr. Muiwa wọn yìí sọmọ ìyá wọn kà bá kàn ríra wọn ayé ni bàbá kan fọ ọmọ pàdé ẹnìkan tó mọkùnrin sí àtẹni yẹn sọ fún mi àwọn tó wà social media ọdẹ ní mọ bàbá Mohbad fọ ni o fọ ni gan because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n á sọ bàbá tó sọ pé àwọn èèyàn fòkó mà wọ́n pawó wọ́n dẹ̀ sọ pé àwọn òkè ń parọ́ ń tà wọ́n bẹ́ẹ̀ni òótọ́ làwọn máa ń sọ wọ́n ní gbogbo èèyàn fòkó mà wọ́n pawó wọ́n àdé dárúkọ ara tí wọ́n mọ̀ pé àwọn náà fi ń pawó àwọn tí ìgbà tí wọ́n tú àwọn èyí tí ẹ lọ síbi káàsì ìyàwó náà wá ṣe ń kájú pé ètí tí bá yọ owó yẹn jáde mo nílò owó ẹ ò bá tẹ̀gbọ́n lágàtà ẹ̀ tán ṣàlàyé gbogbo àṣírí tó gbẹ́nu bọ́ ṣe ń gbowó bàbá tó láwọn ń parọ́ wọ́n lè yẹn fún kó máa ń gbowó àwọn náà dẹ̀ sọ fáwọn ẹ̀ pé àwọn náà fi ń gbowó. dáhùn fi gbowó ṣé ẹ ti parọ́ láàrin yẹn. ẹ o aláàjì ọ̀rọ̀ wọn yẹn o. ṣe rí ọ̀rọ̀ wọn ó máa ń dùn mí pé ẹni tá a ti fìgbà kan tá a ti fi support kí wọ́n máa rí pé wọ́n ń yẹ̀yẹ́ nìyẹn òun ló ṣe máa ń tì mí ṣẹ́rí kì í ṣe pé mi ò lè fìbínú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá. èyí tí ẹ nídìí kéèyàn fìbínú sọ̀rọ̀. ṣé o láì sí ibi tí mo sọ̀rọ̀ yìí ṣé mi kò fi sọ̀rọ̀ yìí. ìbínú tí mo sọ ni wípé kí n fi ìtara bí ọ̀rọ̀ yẹn bó ṣe dùn mí wípé. èyí àtẹ̀kẹ̀yìn sí ni olúwa àtẹ̀kẹ̀yìn sí ni. àmọ́ kí ó lè tì tí ṣẹ́rí àsìkò ronú pé wàdàgùn ò sí mọ́ báyìí. ó ti late. ẹmu tó wá tún fa fọ́ ni. the best thing náà ibi tó wá fọ́ ni àkọ́kọ́ àsìkò ìrònúpìwàdà ó ti late. síbẹ̀síbẹ̀ bàbá ò tó wá rẹ́dì láti tó ronúpìwàdà tàbí láti bẹ̀bẹ̀. ìgbà tí bàbá ṣe dáa nìkan àwa sọ̀rọ̀ ká ní nítorí bàbá yìí lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kan jáde kan ní kí gbogbo èèyàn máa bí. n bá bínú aṣọ ń bìbà pé kó apologize. ìyẹn lọ bí 6 months ago. bẹ́ẹ̀ ni pé kó apologize fún àwọn èèyàn wípé báyìí kàṣẹ because ìgbà yẹn ni ọ̀rọ̀ accountability tó fi ń gbóná. sí ẹ bẹ́ẹ̀ ni síbẹ̀ bàbá ò lè ṣe ó ní wọn lára. báwo èèyàn dẹ̀ tó sọ pé ìgbà yẹn tún ni ọ̀rọ̀ lọ́ọ̀yà. bẹ́ẹ̀ ni now nígbà tí bàbá sọ pé bàbá tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa mọ́jú pínrín wọ́n máa mọ́jú wọ́n máa díjú wọ́n á lè láwọn ìparọ́ ẹ máa lọ gbọ́ wọ́n á láwọn ìparọ́ wọ́n á lè máa díjú wọ́n á lè máa mọ́jú wọ́n á láwọn ìparọ́ ṣùgbọ́n bàtà láwọn kì í parọ́ wọ́n ní wọ́n rédíò wọ́n ti rántí kí wọ́n ti rédíò wọ́n wá ní wọ́n rédíò ṣe mistake kí wọ́n ṣe ti wá kéré nínú ayé wọ́n ní láwọn ìparọ́ kí wọ́n ṣe ibi tí kéré nínú ayé. wọ́n ṣe mistake send owó sínú àkáǹtì báwo lẹni yẹn ṣe màkáǹtì nọ́mbà tó ṣe mistake send owó sí ìyẹn jẹ́ yọkan ẹ̀kejì ṣé mistake ni àkọ́kọ́ mistake lẹ́ẹ̀kejì mistake lẹ́ẹ̀kẹta wọ́n sì láwọn ìparọ́ náà ni parọ́ ìjẹ́ aṣojú òkúlẹ̀ kágbọ́n táwọn ará lè fẹ̀sùn. aláàjì ọ̀rọ̀ tèmi ni wípé kọjá kan yín wá lọ sí Mohbad ọ̀rọ̀ yìí táwọn bá sì fẹ́ máa jà lọ no problem gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe sọ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pé bó bá di January tá a bá gbọ́ news á sọ. hello. ẹgbà tó fẹ́ jábọ̀. hello. ẹ kálẹ́ o. ẹ láwùjọ bẹ́ẹ̀. a kú ṣàtàrọ̀. àwa nìyẹn bàbá. ẹlẹ́gbàgbà. èmi ni o aláàjì mo kì í o. ẹ ti lo lóko yéèkìtì lọ́fẹ̀ẹ́ o. ìyá mi náà ni wọn wá gbà fún mi bẹ́ẹ̀ náà ni. arákùnrin ẹ má gbàgbé invitation tí mo fún yín o. ẹ jọ o. ok. ọkọlẹ ni mo fún o. ok. ṣé gbogbo lílẹ̀ fún. kí ẹ sọ mi ló wà bẹ́ẹ̀. bọ́ọ̀lù yóò ṣe á dé bẹ́ẹ̀. ọ̀rọ̀ tàyí kò tó rán mi létí ọ̀rọ̀
ọ̀rọ̀ ni o ó ní nǹkan kan táyé kò tó fẹ́ ṣe January 11 ó ní nǹkan kan táyé kò tó fẹ́ ṣe ó dẹ̀ wà very important lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ náà sọ fún kí ojú ojú family ẹjọ́ ọ̀bàrà tíkẹ́ẹ̀tì fún mi tí màá fi lọ torí wàhálà mo ti gbàgbé tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní gbogbo kí ojú ojú làwọn pè nọ́mbà gbogbo kí ojú ojú yìí wọ́n dẹ̀ náà fẹ́ kí n wà bẹ́ẹ̀ torí mo rí kinní yẹn ó gbé ayé kò tó rù gan ẹ̀yin ìyá wa mo ti dúró sí yìí o ẹjọ́ bá yára tíkẹ́ẹ̀tì fún mi tí màá fi lọ ńgbà yẹn o ẹjọ́ tẹ bàbá rẹ tó lè rà fún wa o ẹ máa bọ́rọ̀ yín bọ̀. tó mo kí àwọn ọ̀yá wa mo kí àwọn bàbá wa mo kí everybody o ojú òní sí wa o ọdún yìí parí ìbànújẹ́ lò ó àárò kẹ àti wọ́n bẹ̀rẹ̀ ọdún tuntun àti wọ́n gbọ́dún tuntun lágbára ọlọ́run àníṣe àárẹ̀ o àníṣọmọnù àníṣọpọ̀nù àníṣayánu tó èyí tẹ́ gbé wá lálẹ́ alájí lákọ̀ọ́kọ́ kẹrí ẹni tó sẹ́ndì program yẹn sí yín tó wá sọ wípé platform olórí ẹbí ẹni pé wọ́n sọ̀rọ̀ fún bàbá Mohbad àti wọ́n ń tàbùkù bàbá Mohbad. Elsa Marie is a good. Iṣẹ́ ayé irú ẹni ìtàbá wò sàkóra irú ẹni yẹn alájẹ mi ò rò pé mi ò gbọ́dọ̀ láti sọ̀rọ̀ ilé yìí mi ò rò pé irú ìgbésí ayé ẹni yẹn máa nítumọ̀ bí 419 bí jìbìtì bí olè náà kò lè kó ayé onítọ̀hún. Ìwọ ṣẹ́rí ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n gẹ́gẹ́ ló máa ń gùn. Ẹ̀kọ́ tí èèyàn kọ èèyàn méjì mẹ́ta mẹ́rin títí tó rí mẹ́wàá tí wọ́n tẹ̀ ń sọ ọ̀rọ̀ kan ṣo. Jáde kan ló pé wá sọ pé tòun yàtọ̀ aláàjì ẹ̀yẹ ká fojú àgbà wò ó nǹkan báyìí. Ní ti tèmi o gbogbo ẹgbẹ́ play program yìí látọ̀dọ̀ lórí ẹbí gbogbo àwọn tí wọ́n gbé gbogbo àwọn tí wọ́n analyse gbogbo àwọn tí wọ́n interpret àtọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ o àti gbogbo accountability o kò sẹ́ni tó sì sọnù wọn wọn ò dé fi ìbọn mọ́kàn wọn ò dé tàbùkù ọba Mohbad bọ́rọ̀ ṣe jẹ́gẹ́lẹ́ ni mo ṣe sọ yìí bí ọ̀rọ̀ ṣe jẹ́gẹ́lẹ́ ni mo ṣe sọ yìí. Ìgbọ́gbọ́ tó wà láti tí gbogbo àwa èèyàn ẹ mọ̀ pé nígbà tó lè gbogbo bẹ̀rẹ̀ tí gbọ́dẹ̀ ní èmi mọ́kọ́ járàkì ọba Mohbad ní Great Radio ó sì jẹ́ pé gbogbo àwọn fámìlì gba ẹ̀ púpọ̀ ọdún wọn wọ́n bá mi jàgọ́ bọ̀ èmi mọ nǹkan tí mo rí èmi mọ nǹkan tí mò ń gbọ́ tí mo fi sọ ọ̀rọ̀ yẹn náà ṣé ní ìsinyìí gbogbo ọ̀rọ̀ tí mo sọ pẹ̀ ṣé àṣàdànù wà mí. Ẹnu kí mo sọ gbà yẹn náà tó fẹ́ dàbí àwọn púpọ̀ náà yàrá náà kó tó tán lára mu lórí ọ̀rọ̀ mọ́tò sí Mohbad ń gún yàrá jì ó mẹ́nu bá nígbà yẹn ṣẹ́rí àṣírí kan ṣì wà lórí ọ̀rọ̀ mọ́tò yẹn sẹ́ àṣírí yẹn wà láàárín Múyìwá Kúrẹ́sì Bukky àti bàbá Mohbad ṣẹ́rí mọ́tò yẹn inú GoFundMe ló ti wà. Nínú mọ́tò yẹn ti jáde wá Bukky sọ pé nìkan ló rà fún Mohbad láti Amẹ́ríkà láti UK this is scam inú GoFundMe ni mọ́tò yẹn ti jáde. Ṣé wàá rí 9 million tí olùmọ́sọ ń bèrè. Ṣé wàá pẹ̀lú mi? Àwọn pẹ̀lú mi. Ọba yẹn tó ṣe àti ẹ̀ ló ń bèrè. 9 million tí olùmọ́sọ ń bèrè gbà yẹn pé òun á gbà òun á fún Bishop Mohbad lọ́wọ́. Nínú owó tí bàbá Mohbad ti ra mọ́tò tiẹ̀ ẹ̀tọ́ olùmọ́sọ ló ń bèrè yẹn o. Bàbá Mohbad ti pẹ̀ fún tiẹ̀ ó ti fi ra mọ́tò nínú owó GoFundMe ọ̀tọ̀ lówó Access ọ̀tọ̀ lówó Wema ọ̀tọ̀ lówó GT Bank because bàbá Mohbad tí ó ń fi àkáǹtì ọmọ ẹ̀ Máyọ̀wá tó fi ń gbowó náà tó bá ti fi gbà á wá ta padà sínú Wema kẹ́lẹ̀ bá ṣe rí yẹn báyìí ẹni gbọ́ dáadáa so nínú owó GoFundMe bàbá Mohbad tí ó tó ti fi ra mọ́tò pàṣẹ́ntéèjì tí olùmọ́sù ní 9 million tó náà ń tẹnu mọ́ pé tẹ bá bí olùmọ́sù pé 9 million yẹn kó wọ́n ṣàlàyé fún pípọ̀ ló sì jẹ́ wọ́n máa fàtàmọ́ wàtàmọ́ fún ẹni wọ́n wọ̀ ní sọ orí source bọ́ọ̀ yẹn sì jẹ́ wọ́n ní sọ fún yín Múyìwá ti yọ tiẹ̀ àbámá sì fi tiẹ̀ ra mọ́tò olùmọ́sù fẹ́ gba 9 million tiẹ̀ inú GoFundMe òun lọ́rọ́ fi bẹ́yìn yọ tí wọ́n fi dàrú mọ́ lọ́wọ́ bàbá
kí ó bá bàbá pé ìkan náà fáǹsì òun ra mọ́tò fún bàbá. Sókè lọ kí bàbá Mohbad ti scam everybody láti lè. Wọ́n ti scam everybody. But èyí tó yẹ kíkí ní ìjọba ni pé we all carry the way. Nítorí pé ara bí a mọ ara ọmọ tó ta púpọ̀ náà wọ̀ ìyá àwọn bàbá wa. Engineer fi jọ hold everybody pé no. Ikú yóò gbọdọ̀ pọ̀ mọ́ ẹ̀ lásán agbọ́dọ̀ resource. Táwa rò pé bàbá Mohbad ṣe ń sọ̀rọ̀ yìí. Tá a rò pé bó ṣe wà nù wọn nìyẹn. Láìpẹ́ wọ́n mọ̀ pé wọ́n kò wá scam wa ni. So ní ti tèmi o, ní opinion tèmi o, gbogbo nǹkan tí àwọn platform lórí ẹbí tó analyse tí wọ́n sọ, ọ̀gọ̀gọ̀ báwo la wá ń sọ, òótọ́ ọ̀rọ̀ nìkan tí wọ́n sọ, kì í ṣe pé bóyá wọ́n tàbùkù bàbá Mohbad, kì í ṣe pé bóyá wọ́n ètè bàbá Mohbad, èyí tí ìwà tí bàbá Mohbad ń wù, òun ni gbogbo ìwọ̀n ṣàlàyé yìí. Lókè tó bá wà tó dáa, wọ́n á sọ náà láti ilẹ̀ tó ti gbé wa ń gbogbo tí wọ́n ń mú táwọn gbé wà wọ́n dáa ṣé everybody ò ṣúgbà wọn ni. Everybody ṣúgbà wọn ṣùgbọ́n kíní èéfín lè wà kò sí bẹ́ẹ̀ ṣe lè bó mọ́lẹ̀ tó wà láti àárú ló ń bì kan ṣáá ni. Òun nìkan tó ń fojú wọn yìí. Ìwọ bàbá Mohbad lè rí yẹn. Àkọ́kọ́ wọ́n lágídí, ìkejì wọ́n ní ìgbéraga, ìkẹta wọ́n lọ́kọ̀ọ́júà, ìkẹrin wọ́n dàpọ̀ méjì. Ó bá tán. Ó bá tán. Tí gbogbo ìwà yìí ló wà lára wọn. Nítorí èyí, ọ̀fà àṣẹ́rí púpọ̀ ló wà náà ìtara ọmọ ló ń ta so many people. Tàbí wà carry the weight wọ́n ti gbogbo nǹkan tájú gbọ́ àwọn bàjẹ́ if not ni tó wáyé pé àti listing sí nǹkan tí ìyá Mohbad àti Wunmi sọ ń gbà yẹn ni. Àní jésọ̀fín tó báyìí lórí ọ̀rọ̀ bàbá Mohbad ọlọ́mọ ẹ̀ka jésọ̀fín. Because báwo ni bàbá ṣe máa tọ́jú ọmọ tó wà òkè bó ṣe wà òkè tó yẹn tó yẹ pé ìyá ẹ̀ tó fi sílẹ̀ for over 15 years ìyá ẹ̀ ló tún wá padà wá tọrọ ẹ̀. Bàbá tó lóun jíṣe jíyà bàbá ò lè pardon 200,000 pé ọmọ mi fún mi. Tí kò yẹ ká ti bẹ̀rù pé irú bàbá wọn ni bàbá yìí. Lóòótọ́ ìyá lè dùn ọmọ kó lọ. Bọ̀ bàbá tó lóun tọ́jú ọmọ. Ọmọ ló gbọ́dọ̀ bàbá yìí dàgbà náà. Àwọn ọmọ àfẹ́ àwọn sọ pé àbẹ́ tí ara òbí wa sọ lọ́hùn ni a mọ orú ìyá tí àwọn òbí wa jẹ́. Ọmọ tó gbé ọ̀dọ̀ òbí dàgbà ó mọ orú ìyá tó bí lè jẹ́ nígbà bàbá àbí ìyá. Tó bá yẹ pé bàbá gidi ni òun ò ní sọ fún ìta arọ́bìnrin náà kí àdájì mi ò lè bí láti gbé ṣe. Tó bá yẹ pé ìyá gidi ni arọ́bìnrin sọ wá rí pé bàbá màmá yìí náà ẹ̀wọ̀n kó kí irú ọmọ yẹn kí irú ọmọ ọkùnrin yẹn kó fẹ́yàwó á sì nífẹ̀ẹ́ ìyá ẹ̀ ìyàwó ẹ̀ lọ nítorí pé kò lè mójú pa ẹ̀ torí sacrifice ẹ̀ ti make inú ayé ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n rí pé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọ́n máa ní pọ́blẹ́mù ìyàwó àti ìyá wọn torí wọn ni wọ́n fi tọ́ máa fi fún. Ìyá tó bá jẹ́ kọ́rọ́ tó gbọ́ tí àtúnṣe pé kò rúrò tí ò tọ́ ọmọ tó pọ́nmọ́ ẹ̀kọ́ rí báyìí chance lórí bíbọ̀ ọlọ́run tó fi rà lọ. Ẹ̀yà rí pé irú ìyàwó ọmọ yẹn ò lè ní pẹ́rẹ́ ìyàwó pẹ̀lú ọ̀sán ọmọ kọ́ bá ti fi àwọn bá ti fi báńkì lẹ̀ láti fàlà lẹ̀ láàrin ìyá àtọ̀ àti ìyàwó ẹ̀. Yes. So nǹkan tó ṣe ọjọ́ pàpà láàrin òun àtọwọ́ ọmọ wọn nìyẹn. Ẹ wò àárẹ̀wò àti blessing ọ̀gbìn, àárẹ̀wò àtàdúrà ọ̀gbìn, àárẹ̀wò àti Mohbad ọ̀gbìn. Ṣé kò yẹ ká ti fura láti bẹ̀yẹ ni? Nǹkan tó ti fi bẹ́ẹ̀ fọ́ọ̀dù wá ń gbà yẹn àti pé ìtara ọmọ everybody lọ́yẹ ká sáà fún bàbá Mohbad lọ́wọ́ but now ojú everybody ti là but ojú wa tún là àbáyé ti gbówó lọ́gọ́ ó ti gbé owó lọ́gọ́ ṣé ní gbogbo nǹkan tí bàbá Mohbad ṣe yẹ ó ń ṣí block industry ni o ó ń ṣí music nìkan ni o ó ń ṣe ilé ọ̀rá mọ́tò ìlú
fọ́ bá sí tẹ́wọ́ máa wọ gbọ́dọ̀ gbà kan ti ìṣẹ́ olùmọ̀ àmì ẹ̀kọ́ sí tó bá ti máa kú bẹ́ẹ̀ kò lè tọ́ba ní ká máa wọ lóhùn nàìjíríà ó lè máa wọ 2 million mọ́ ní nàìjíríà mọ́ so owó ilẹ̀ everybody wọ́n ti gbé mọ́wọ́ ara ẹ̀ náà ni kùrẹ́sì náà ti gbẹnu sí ara ẹ̀ náà nínú àwọn oríṣi grace àwọn kan fi tó di fẹ́tẹ́rẹ́ àgbáàrin wọn kọjá irú bókì jẹ́sì òun ni wọ́n ti fi lavish tó fi ṣe ayé tó fi rán àwọn èèyàn pa tó fi create àwọn group wọ̀rẹ̀ tó ń create nígbà yẹn owó kófò mi yẹn ni wọ́n lò ẹ̀gbọ́n owó yẹn kì í ṣe normal gbé Nigerian account foreign account ni so ọmọ bá ṣe yọ bẹ́ẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàbá ni wọ́n ṣe kúrẹ́ rárá àtọ̀ ní tèmi o èmi ò claim lórí ẹni pé wọ́n analyse lórí bàbá ni o they are saying the truth. ọ̀tọ̀ sọ yẹn tó bá wá rí i pé analysis wọn kí wọ́n bẹ̀ yẹn bóyá wọ́n fi ń tà bàbá ni kíró ẹni bẹ́ẹ̀ náà kó yẹra ẹ̀ wò. nígbà tí ẹnì kìíní sọ ẹnì kejì sọ ẹnì kẹta sọ kí o gbọ́dọ̀ wà láláì dání. tẹ́lẹ̀ ọmọ ológo ó tẹ́lẹ̀ lọ́wọ́ bàbá ni bọ̀bọ̀ yìí ọba ariano ó rẹ̀ bàbá ó tẹ́ sí àyàfọ́ fábì ó tẹ́ sí ẹ̀rẹ̀kẹ̀kẹ̀ ó tẹ́ sí àmúláti Ìbàdàn ó tẹ́ sí kíwèé rédíò ó tẹ́ sí olórí ẹbí ó tẹ́ sí ó tẹ́ sí rosma ó tẹ́ sí bẹ́ẹ̀ arífá ó tẹ́ sí arífá ni bọ̀bọ̀ tó máa ń bọ̀bọ̀ dàda tó ń ṣe irun yẹn nínú ọ̀gá tó kí wọ́n yìí ní gbéraga lọ ṣé arífá ni ọ̀gá sọ pé bọ̀bọ̀ tó máa ń bọ̀ dàda tó ń ṣe irun yẹn ó lágbára o so ẹni máa lọ pé ọ̀gá ń báàgì ẹnìkan tó wá sọ ẹ̀ láìda kéde nǹkan fún ẹ náà kó yẹra ẹ o so aláàdì sọmíṣẹ́ tèmi nìyẹn o ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ Justice for Mohbad ẹ má jẹ́ kí n da yín lágara ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn kí lẹ́yìn rí sí i mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ ẹ̀kọ́ comment section ẹ wá dúró yẹ̀yẹ̀ tán fún bàbá Mohbad ẹ wá dúró àṣírí bàbá Mohbad tí wọ́n tún tú síta lórí ikú Mohbad can you imagine ẹni táyé ti ń pé bọ tán ti ń pé yẹ tán ti ń gbárùkù tì ló wá dẹni tán ń yẹ̀yẹ̀ báyìí ẹ wo ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ bá mi share program yìí ẹni tó yẹ pé gbàgbọ́ kọ́lé lè tẹ ọkọ́ máa kọ́ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kẹ́ bá mi share program yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi comment kẹ́ẹ̀ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.